ti ṣẹlẹ̀ o, ta ni yóò wá gba Bíọ́dún ọ̀kẹ́ owó lọ́wọ́ Lizzy Anjorin báyìí? Ọ̀rọ̀ náà mà ti lágbára sí i, ṣùgbọ́n ọmọ bọ̀tí náà ti fún Lizzy Anjorin náà lésì ọ̀rọ̀ rẹ̀. Ó ní òun kò tanná wá ẹbí o. Àṣírí ńlá kan ló tú yìí o. Èyí ni ọkùnrin ẹlẹ́ẹ̀kẹrin tí Láídé Bákàrè, ọ̀kan lára àwọn gbajúgbajà òṣèré wa, yóò sì tún mú wá sórí ayélujára tí àwọn èèyàn sì ń kẹ́fín wípé ó tún ti yóò fẹ́ pẹ̀lú ọmọkùnrin tuntun yìí. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀. Jẹ́jẹ́ kájọ farabalẹ̀ báyìí kájọ jẹ̀gbádùn ètò náà lẹ́kùnrẹ́rẹ́. Ojú ẹkùn pọ́n, ìrù ẹkùn le ni ọ̀rọ̀ náà dá báyìí láàrin arẹwà òṣèré lẹ́wà ní Bíọ́dún Ọlábíyì tí gbogbo ènìyàn mọ̀ sí ọmọ bọ̀tí àti òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ Lizzy Anjorin. Ṣé òwe Yorùbá ló sọ pé ìsọ̀rọ̀ ní gbèsì, ìsúnkúnsí ni ìgbétèjó, ìyá kẹlẹ̀bẹ̀ ní ìsọ̀rùn mẹ́kì. Èyí ni ó dífá fún arẹwà òṣèré lẹ́wà tí ó kún dáadáa tí ó sì pupa bí òyìnbó, Bíọ́dún Sófóyì, tí ó ti di Bíọ́dún Ọlábíyì báyìí, àti Lizzy Anjorin tí ó lé sí àwọn ọ̀rọ̀ tí ó sọ, èyí tí ó sọ wípé kì í ṣe òótọ́ rárá. Ó ti ṣe díẹ̀ tí ìjà burúkú kan tí ó ń lọ láàrin òṣèré lẹ́wà yìí àti Lizzy Anjorin, bí ó tilẹ̀ jẹ́ wípé láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, Bíọ́dún ò jáde láti fún Lizzy Anjorin lésì tààrà. Lówelówe làálùlù àgídìgbò ló ń fi ọ̀rọ̀ náà ṣe. Òun ló fi ń dèsì padà fún àwọn orin tí ó ń gbé jáde, àwọn àsàmọ̀ ọ̀rọ̀ tí ó ń sọ ni ó fi máa hàn wípé òṣèré ẹgbẹ́ rẹ̀ ló ń bá wí. Ọ̀pọ̀ àwọn tí ó mọ̀ wípé àjọṣepọ̀ ń bẹ láàrin Bíọ́dún àti Lizzy Anjorin ló ń béèrè wípé kí ló lè fa ìjà láàrin ọ̀rẹ́ méjì. Ṣé gbogbo ẹni tí ó bá rántí ní ọdún 2024 nígbà tí àwọn kan jáde tí wọ́n ní ọkọ ni Bíọ́dún gbà, àti pé ọmọ àgbà òṣèré nì Lọlá Ìdíje ló ń fẹ́ ọkọ tí Bíọ́dún padà wá fẹ́ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bíọ́dún jáde lásìkò náà tí ó sì ṣe àlàyé bí òun àti ọkọ tí ó wà lọ́ọ̀dẹ̀ rẹ̀ báyìí, bí àwọn méjèèjì ti wà ní Amẹ́ríkà níbi tí ọkùnrin náà ń gbé. Ó ṣàlàyé bí wọ́n ṣe jọ pàdé. Lásìkò náà ni Lizzy Anjorin jáde síta tí ó sì bu àwọn tí ó ń sọ̀rọ̀ sí òṣèré náà. Bẹ́ẹ̀ ni ó ń gbé wọn ṣépè tí ó sì ń halẹ̀ mọ́ wọn, tí ó sọ wípé ẹnikẹ́ni tí ó bá ti wá fún òṣèré tí ó rẹwà dáadáa yìí, òun náà máa wá fún un. Ó ní kí wọ́n fi àwọn onítíátà lọ́rùn sílẹ̀, kí wọ́n fi òṣèré lọ́rùn sílẹ̀, kí wọ́n jẹ́ kí àwọn ṣe ayé àwọn. Èyí ni ó ṣe ya ọ̀pọ̀ ènìyàn lẹ́nu nígbà tí Lizzy Anjorin jáde láìpẹ́ yìí tí ó sì sọ pé òun máa wọ́ arẹwà òṣèré náà nílẹ̀, òun máa bà á lójú jẹ́, òun máa wọ́ ọkọ àti àwọn ọmọ rẹ̀ nílẹ̀, àti pé òṣùwọ̀n tí ó fi wọ́n fún òun ni òun yóò fi wọ́n fún un padà. Ọ̀rọ̀ yìí àbómi ni àwọn ènìyàn ń béèrè, tí ọ̀pọ̀ àwọn tí ó sì mọ̀ sí wípé Bíọ́dún kì í bá ènìyàn jà, jẹ́jẹ́ ló máa ń lọ. Bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ń béèrè pé kí lobìnrin yóò bá ṣe fún un tí ó tó gbogbo ariwo tí ó ń pa àti èpè tí ó ń ṣẹ́ náà. Lọ́dún tí ó kọjá ni Bíọ́dún gbé fíìmù kan jáde, èyí tí ó pè ní December Party. Ìrètí rẹ̀ nígbà tí ó gbé eré náà jáde ni wípé kí ọ̀pọ̀ àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ bá polówó rẹ̀ lórí ìkànnì wọn, ṣùgbọ́n tí ọ̀pọ̀ nínú wọn kò sí bẹ́ẹ̀, tí òṣèré yìí sì fi àìdùnnú rẹ̀ hàn lórí ìwà tí ó pè ní àìgàbàgebè tí àwọn ẹgbẹ́ rẹ̀ hù sí. Ṣùgbọ́n òwe Yorùbá ló sọ pé owó tí a fi ra ẹ̀kọ́ tí ó rọ̀ kò jẹ́ kí a lè fi ìbínú sọnù, àti pé kí gbogbo owó tí òṣèré yìí ní ọkọ òun ná sí di fíìmù náà má bàa wọ igbó ni ó ṣe tọ̀ àwọn kan tí wọ́n máa ń sọ̀rọ̀ lórí ayélujára, tí wọ́n máa ń bá èèyàn polówó fíìmù àti àwọn nǹkan míì láti bá polówó fíìmù rẹ̀. Lára wọn ni ọmọkùnrin tí ó ń fi ìlú òyìnbó ṣe ibùgbé, Hakeem, tí òun àti Lizzy Anjorin kì í rí ara wọn sójú. Ṣebí Bíọ́dún kò gbúròó ń tiẹ̀ pé kò gbọdọ̀ bá ẹnikẹ́ni tí òun àti Lizzy Anjorin bá ti jọ ń fa wàhálà ṣe. Òun kàn gbé fíìmù rẹ̀ fún kí ó bá òun polówó rẹ̀ ní. Ibi tí òṣèré náà ti kàn roro nírú rẹ̀. Ájò ajé tí ó sì ṣe ń ló bí Lizzy Anjorin nínú. Lizzy ní Bíọ́dún ò rí ibi bòmí tí ó lè gbé fíìmù rẹ̀ lọ́jọ́ ọ̀dọ̀ Hakeem tí ó máa ń bò òun, tí ó sì ti gbé òbítúárì òun jáde láìpẹ́ o. Ó ní ọ̀tá ọ̀rẹ́ mi, ọ̀tá òun ni ó yẹ kí Bíọ́dún fi ọ̀rọ̀ náà ṣe. Lizzy ní òun ṣe àtìlẹ́yìn fún un nígbà tí àwọn ènìyàn bú wípé ó gba ọkọ lọ́kọ, tí òun sì tún wà níbẹ̀ nígbà tí ó ní inú ń dùn òun, tí ẹnìkan tí ó súnmọ́ òun sì fún un ní owó. Ṣé ní ọjọ́ karùn-ún oṣù yìí ni Hakeem gbé àwòrán kan jáde níbi tí ó ti sọ pé olódì Lizzy ti kú, tí ó sì gbé pósítà àti àwòrán yìí náà jáde bí wípé òótọ́ ni. Báyìí ni Lizzy Anjorin bẹ̀rẹ̀ sí ní bú arẹwà òṣèré náà, tí ó sì ń sọ àwọn ọ̀rọ̀ míì tí kì í ṣe òótọ́ rárá nípa rẹ̀.
Lizzy ní ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó bí àwọn ọmọ rẹ̀ fún, èyí tí kì í ṣe òótọ́ rárá nítorí òṣèré yìí ti jáde láti sọ wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni ó sọ àwọn ọ̀rọ̀ míì lóríṣiríṣi láti ba òṣèré yìí lórúkọ jẹ́. Èyí tí ó sì burú níbẹ̀ ni pé bí ó ṣe ń gbé Bọ́dún ṣépè bẹ́ẹ̀ ni ó ń gbé ọmọ pẹ̀lú ọkọ tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣépè. Àwọn ọ̀rọ̀ tí kò sì ṣe máa sọ jáde ni Lizzy Anjorin sọ nípa arẹwà òṣèré yìí tí ó sì ṣe àwọn èpè rabandẹ lé lórí. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí Lizzy Anjorin ṣe ń bú Bíọ́dún tí ó sì ń ṣẹ́ ìpèlè tó, níṣe ni ìyẹn kàn kọrin tí ó ń pa á lásàmọ̀ lóríṣiríṣi láti dá a lóhùn. Àwọn tí ó bá mọ ohun tí ó ń lọ nìkan ló máa mọ̀ wípé òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ Bíọ́dún fi ọ̀rọ̀ pàrokò sí. Nígbà tí ọ̀rọ̀ náà pọ̀ tí òṣèré yìí sì rí Lizzy Anjorin sì bẹ̀rẹ̀ sí ní pa àwọn irọ́ kan nípa òun tí àwọn ènìyàn kan sì ń sọ wípé ohun tí ó da àwọn méjèèjì pọ̀ náà ló tú wọn ká, wípé ọ̀rẹ́ ni Bíọ́dún àti Lizzy Anjorin tẹ́lẹ̀, àti pé gbogbo ìgbà tí Lizzy bá ń bú àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ Bíọ́dún kì í sọ̀rọ̀. Èyí ló mú kí ọmọbìnrin náà bọ́ síta báyìí láti wá ṣàlàyé ara rẹ̀. Òṣèré náà ṣàlàyé báyìí wípé mi ò ní ọ̀rẹ́ kòríkòsùn nínú agbo ilé tíátà o, mo ti fi ìgbà kan kópa nínú eré rẹ̀, kò sì sí ìjà kan láàrin wa. Báwo ni màá ṣe wá bàjà nítorí ó ní ìjà pẹ̀lú òṣèré ẹgbẹ́ wa? Àwọn ènìyàn méjèèjì tí ó ń sọ yìí ti jà wọ́n sì ti parí rẹ̀ láàrin ara wọn. Mo ní ìrètí kí àlàáfíà lè jọba láàrin wọn kó tó wá di pé ó bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn ọmọ tí kò ṣẹ̀. Tí ọ̀rọ̀ ọdún tí ó kọjá, àsìkò yẹn ni mo rìn sẹ́yìn nítorí ohun tí ó ṣe náà ti pọ̀jù fún mi. Pé mo fi ìfẹ́ hàn sí ohun tí ó gbé sí orí ìkànnì kò túmọ̀ sí pé mo ṣàtìlẹ́yìn fún bí ó ṣe ń ṣépè. Lóòótọ́ ni ó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi tí ó sì fi pè mí sí òde rẹ̀. Mi ò sì lo wákàtí méjì tí mo fi kúrò lọ́dún 2024 tí ó ń pariwo pé òun jà fún mi. Ó fi inú fẹ́dọ̀ ṣe fúnra rẹ̀ ni. Mo sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ọ pé o ṣeun. Báwo ni ẹni tí ó ní òun jà fún mi yóò ṣe parọ́ wípé bàbá méjì ni àwọn ọmọ mi? Ọ̀kẹ́ owó ni orúkọ bàbá àwọn ọmọ mi méjèèjì. Fún gbogbo ẹ̀yin tí ẹ jókòó tí ẹ sì ń fi etí sí àwọn ìpè lóríṣiríṣi tí ó ń ṣẹ́, àánú yín ṣe mí o. Ènìyàn mẹ́ta ni èpè máa ń ṣiṣẹ́ fún: ẹni tí ó ń ṣépè, àwọn tí wọ́n ń tẹ́tí sí i, àti ẹni tí wọ́n ń ṣépè fún. Ìyẹn bí irú ẹni bẹ́ẹ̀ bá jẹ̀bi ohun tí wọ́n ti torí rẹ̀ ṣépè fún. Bí irú ẹni bẹ́ẹ̀ kò bá jẹ̀bi, èpè á padà sí orí ẹni tí ó ń ṣẹ́ èpè àti àwọn tí wọ́n tẹ́tí sí i. Fún ìdí èyí, ẹ tẹ̀síwájú láti máa gbọ́ ìpè rẹ̀ tí ó ń ṣẹ́ bí ó bá wù yín. Èèyàn àlàáfíà ni èmi o. Mo sì fẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń gbé ipò yí ẹnu pé ọ̀rẹ́ ni wá dáwọ́ irú nǹkan bẹ́ẹ̀ dúró báyìí, ni Bíọ́dún ṣàlàyé ohun tí ó pa òun àti ẹgbẹ́ rẹ̀ pọ̀. Ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí àwọn òṣèré náà sọ pé àràbù ló pọ̀. Ohun tí Lizzy Anjorin sọ nípa Bíọ́dún. Obìnrin kan ní láti ìgbà tí Bíọ́dún ti wà ní Èkó ni òun ti mọ̀ ọ́n. Oníṣòwò ni, ó sì gbé ìgbésí ayé rẹ̀ tí ó dáa. Èyí tí Lizzy Anjorin pariwo wípé ọ̀lẹ ni, pé kò ní iṣẹ́ lọ́wọ́, pé donation ni ó máa ń gbà yẹn, àràbù ni jàre. Ṣùgbọ́n títí di ìsìn ìjà burúkú sì ń lọ láàrin Lizzy Anjorin àti Bíọ́dún títí di ìsìn. Ohun tí àwọn ènìyàn sì ń sọ ni wípé ta ni yóò wá gba Bíọ́dún lọ́wọ́ Lizzy Anjorin báyìí o. Ṣùgbọ́n òṣèrébìnrin náà ti sọ̀rọ̀. Ó ní òun kì í ṣe ọ̀rẹ́ Lizzy o nítorí òun kò tanná wá ẹbí. Àwọn ènìyàn tí ń bá Láídé Bákàrè ka ọmọkùnrin tí ó gbé wá sí orí ayélujára báyìí wípé ìfẹ́ ń bẹ láàrin wọn ni o. Ó ti di ẹlẹ́ẹ̀kẹrin báyìí o. Èyí sì ni ohun tí àwọn ènìyàn sì ń sọ lórí ayélujára nípa Láídé Bákàrè lọ́wọ́lọ́wọ́ látàrí fọ́nrán eléyìí tí ó tún já rìnrìn lórí ayélujára tí àwọn ènìyàn bá ń jù káàkiri. Èyí tí ó ti jù láti ọdún tí ó lọ nígbà tí a ṣe Kérésìmesì àti èyí tí ó tún jù lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí a parí àjọ olólùfẹ́. Wọ́n ní bí ẹṣin bá dáni lóòótọ́, èèyàn máa ń tungùn ni. Ṣàdédé la mọ̀ rí Láídé Bákàrè àti Odòbù tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Odòbùdòbù tọ́. Nígbà tí Láídé Bákàrè kọ́kọ́ gbé àwòrán ọmọkùnrin yìí sí orí ìkànnì rẹ̀ ìyẹn ní ọdún tí ó rékọjá nígbà tí Kérésìmesì, níṣe ni ó fi ọwọ́ bo ọmọkùnrin yìí lójú tí àwọn èèyàn sì ń wádìí ẹni tí ń ṣe. Ṣùgbọ́n àwọn ènìyàn padà mọ̀ wípé Odòbùdòbù Ọmọ́tọ́lání náà ni ọmọkùnrin náà. Ṣùgbọ́n àwọn ènìyàn ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀, wọn kò fẹ́ra wọn o. Content lásán ni àwọn méjèèjì jọ ń ṣe, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé Ọmọ́tọ́lání content rẹ̀ pọ̀, kò sì sí ẹni tí kò lè bá ṣe content ní tiẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó yá tí a tún rí àwọn méjèèjì tí wọ́n kó sínú aṣọ kan náà, ohun tí ó wá tú bàbáńbàrì jáde ni èyí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ láyàjọ́ olólùfẹ́ ní Láídé Bákàrè gángan sì gbé àwòrán rẹ̀ sí orí ìkànnì rẹ̀. Bẹ́ẹ̀ ni Odòbù náà sì gbé
àwòrán kan náà sí orí ìkànnì tiẹ̀ náà. Èyí tí Láídé Bákàrè sọ ni wípé láti ìgbà tí òun ti ń ṣe ọdún Valentine eléyìí ni ó special tí ó sì yàtọ̀ jù ni àwọn ènìyàn bá pa ojú ọ̀rọ̀ dé o. Wọ́n ní Ọmọ́tọ́lání Odòbs ni ó tún wà ní ojú ọpọ́n báyìí o. Bí ẹ kò bá sì gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn ènìyàn ń gbé káàkiri orí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí ni wípé ó ti di ọkùnrin ẹlẹ́ẹ̀kẹrin eléyìí tí Láídé Bákàrè yóò fẹ́ fún o. Bóyá àwọn méjèèjì fẹ́ sọ di tòótọ́ ni àbí kọ́ńtẹ́ǹtì ni wọ́n sì ń ṣe kò tí ì yé ẹnikẹ́ni báyìí, torí pé a ò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n pé Láídé Bákàrè àti Ọmọ́tọ́lání wọ́n ti ń fa nǹkan sí nǹkan lọ́wọ́lọ́wọ́ báyìí o. Èyí la tún rí gbọ́ tí ń já rìnrìn lórí ayélujára tí a ní kí á mú wá sí etí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sórí ìkànnì wa fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn. Ẹ ṣé gan-an ni.